Hello, good morning, good afternoon, good evening to everyone who is on this channel. We welcome you to Edo Media Ministry. Wherever you may be, we greet you, whether in the morning, afternoon, or evening. God bless you. Thank you for coming to this program of today. This is Ibota, Edo program. It's meant for all of us to enjoy ourselves together. Edo Moonlit Folklore Gathering. Wabota, wabo we wabava, that there when you wabo the high, you salubwa. I have the water do, sukeke. I have my first cocoa. When you know what I said, no to tower, wabo or be total. Telling my bower, why very constant say, we kaki peculiar people TV. My only the abokiao, abota, akoyo. Okay, I hear guess so let's pray to God to start. Nyawa sadobwa, we say the ne no ri ma. Ma we pagbe. We say ra no odwa. Ma re mado toredo, mado we mi, mado ye ban maka. Ge wo ni ma, ge ma ni ma, ge gba ni ma. Ge do atomu, shagbedo mo do ya pepefe. Na me we ma we jambo no ma. And the pause of God no simabo. Kon wo kan o, ro wo kan o. Eke di we do ga yo mo tagmo. La wo ra no dagba o yin o. Egi na kan fiebe, egi na kan nagbe, egi na kan namu. Ogo ma ya so ogo ma ya nyagbon. We oyi we je gbe ma dagbon wa. Eni Jesu Christ no nyawa. Ise oya we ise o. Ise NSNS obokan o. O ipe na imegbe. Okay, now. David Matazala no gbera. In my hand, egun akana ki o. O. Ènìyàn rẹ̀ do nehi kebe piye. Ènìyàn do nehi kebe piye. Yo anagbera do mo jere ma na wo we ènìyàn do yam ebi agben azegben no bunia na ya ana mu ne ya la dia ederio. Wa yere ayi wa yere be na ta ederio. Tewe dida gbe mo la dia ki kebe pi na oru so mi ne ogbagbe viva gbagbe viva ya kia ki kebe pi o we be ro dari oba won o ma yere gbi be ro gbi ri be ro ri ri be ro ri mi be ro vi vi be ro vi wa yere do anagbera na ya ga ro gbi ri vi vi na evan ma agbon kan o ki kebe pi eni edo wa bun na wa na mi evi na ogbagba na ogbagbe viva na eni edo ro odunku e kaka mu wa re ma agbon kan na o wa mogbe a gege o e fa kesu gie e ma ho na ya o e na wo na nda ya wo tangbe na wo tangbe ni ma ifa hin o Richard Sunday wa bokian o Ernest bokian o ko san sa ya wo bokian so mo dem da bokian o okay wa mogbe a o ya asunbo egbe o wegban eni edo eha ne hi ye eni edo eha owo eva eha ne hi ye iya de go re o me be mo go me gban ya mo la de mba wegban ni edo eha ne hi ye hi ye hi na KH yo na hi eni edo eha na mi hi eni edo eha ne hi ye na we bien we jaye wa yo no wa gbon ni na eyan be ye o ni akana hi okwe okwe eni edo aka o
Iranian roha. Eni do ha ne hije. If one is no. Oh, but if one say you for say tangwe. Eni do ha na me hi. Akwa. Oh. Dego eni do ni hi o. Eni do ha ne hije. Goyi owo okan o. Goyi eva okan o. Okan o. Goyi ha okan o. Eni do ha. Ha ne hije. Goyi ene. Okan o. Eni do ha. Eni do awo eni do hi oruwe na gwa agben ni do na ro na agwa agben ni do e ma agben zibi awo osebedio eni do ge ma be yima goyi okan o eni do wa ma ye gbon goyi ha goyi okan o goyi go yeah na ri your time yeah agogi me o eni do ha eni me wa gbon re ekoi oswehi mami eki o si u hi ekoi oswehi mami openi no Nkpokeba ekoi ayato uko eki ayi ati ekoi ayato abega ya obehi oko me imina uko oko me imina ya Imae na kwe eko oswehi odi ma we ko ma oso wa ken wa gbon eko no ma we swe you de no ma ba re na we oswe eko we no eko oswe hi ken iri ona eko ayato wa gbon eko ayato mi obi ayato eko no umame eko oye emi esi eko oye oko ve mina ebi no sunu omomo nu bi efenu fe wawu denu me oye bi mina ga ro no ma mi ropa na ido ave oko bi na ima na kwe edogu mama na kwe babo beta mama na kwe so ba pa de na kwe won so aigbe ogaga rano igbe Solomon Demon akawa agbe okay enehi ka ogbe hey uko ekwo ruhan ogbe amata ekwo ruhan then nupoki a oko mi na ogbe wa yan supon gbagbon eka right oko me mi na oko mi na wa ya ho ni a oko mi na oko mi na eni no Solomon do ogbe ya o apo bonu ba Jazzy Jazz ya ba ibi on never there we had ikato gebe na agbon he o won o ma gbagbon ayato oyan kiri ta we ayato wesu constant yawe oriaki mata oriaki ni o ma gbeso oriaki ebe boko na do le ye gege oriaki ope ni ki a o de dolo yi
I Oriaki. 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 Oh, Oriaki. Eniedo. Oriaki. What's when you marry constant sayawe? Ada mato abokan o. Yedo ni gbon ni wa gbon so o. Oga ko bo ni ya. We gbe ko bo ni ya. Wa ma o yedo na wata. Obe do. Obe do. Obe do. Eni do you have no. Eni do you have no. Matowe kina. Ekpe mayata na. Wegben eni edo eha na ekpiye. Wegben eni edo eha na ekpiye. Eni edo eha opopopopopo na me pi. Owo eva eha. Wegben eni edo eha na ekpiye. Ekpi waro. Be no be ekibi aro ni ban. Egege o. Pi. Eni edo eha na me pi. Ukpoku papa wọn gan akpanpan akpan ó sì sọ ti akpan ẹẹdọ ẹwọ bí èmi náà mi akpan ukpọn papa lẹ́yìn nínú o gọyìn ìfà ọ̀kíá o gọyìn owó. Going eva, okay, going eha, okay, going na, agege o, irabo family channel, aboki irabo, agege o, going na, pi maka pi ga kepi, hell, oh, do, going na, going na pi going sa agbekan going sa going go wa to aboyo o ma ito ya fo na rogi me o pi aka o pi ìpọ̀n mẹ́ọ̀sà ní má ti ìpọ̀n mẹ́ọ̀sà ìpọ̀n mẹ́ọ̀sà gẹ́gẹ́ ní gbogbo ìbáwò rẹ̀ o ukpo náhìn usi ìpọ̀n mẹ́ọ̀sà ní ìpọ̀n mẹ́ọ̀sà lọ́gbàdàn ìyàgbọ̀n mẹ́ orí ìgò mẹ́ orí ẹ̀fí mẹ́ orí ẹ̀fẹ́ ìgbéra mẹ́mẹ́ ukpo náhìn usi ẹ̀dọ́gbọ̀n ukpo náhìn usi ara yóò wà ukpo náhìn usi ìpọ̀dẹ̀bọ̀ ẹ̀wọ̀ ohun tó àmúyá dó wọn wà wọ́n ní wà hì usi ahẹ́ wọn ọdún wà ẹ̀yà ukpo náhìn usi ìsọpẹ́ òwú ẹ̀dọ́wọ́ takò sọpọ̀ wò àmọ́ ẹ̀rẹ̀ ní wúyárẹ́ sàgbà náà gì máa wò pé àsopọ̀ ẹ̀rí ìyàwó dówó máa gbòhún wọ́n ní ọ̀sọ́pọ̀ wò. Amápàròyà ariwo yà á kárẹ̀ òyàfó amápàròyà àwẹ̀ òyàfó amápàròyà àwẹ̀ òyàfó wáìkà bọ̀ yẹ o ẹ̀nà náà ọ̀rí mẹ́ àrọ̀ ọwọ́ àbámbọ̀ náà bí ló ń wà ká ẹ̀ pípí ẹ̀ màgbàrọ̀ o àìgbẹ̀ màgàrẹ̀ o àìgbẹ̀ andra mato ẹ̀dọ́pọ̀lọ ọ̀gbẹ́ pí ìpọ̀n wọn bá ọ̀gbẹ́ ìpín ìpọ̀n wọn sà gbẹ́ ìpọ̀n wọn sà òwe gbọ̀nsẹ̀ o tó pọ́n èdènà kí n lè gbẹ́ ẹ̀.
Ikpome, ikpome osa, ikpome osa, ikpome osa edo. Owe ma, we yabo. Andre amatu o ya wo so ma de boja. Osa pa ma, gbe o. O wa gbese se me se. O orun wa pa ibi ma. Eriana o. Orun wa pa ibi, orun won pa ibi ma. Wa ta Usapa wọn usapa tó máa mú ó rọ pa bí má rọ pa àmùdá ẹsẹ tí wẹ ọ̀rẹ́ wọn ọdún wọn náà wà bí má yọ pàdé wọn yà àgbàlẹgbẹ gbàlẹbọ wẹ náà àkókò bí má ó rọ pa bí má ìpọn mẹ ò sà tọdún nìbọn yọ gbẹ o dómi jáwá ẹgbẹ ó ṣayáwé ìpọn mẹ ò sà gbẹ o ọmọ sùpọn èrè wa náà ọmọ sọpọn púpọ̀ náà pé dọ̀mùsí náà ọmọ sọ ẹ̀. Ìjọba náà ẹ̀sọ́bà sí ẹ̀sọ́bà bókan o ìpọ̀n mẹ́ ò sà ọ̀gbẹ́ o ìpòbà gẹ̀lẹ́ ìgẹ́ bàbá pẹ̀lú àti ìpòbà wọ́tàná ìsopọ̀n ọ̀tá o ìsopọ̀n òwò ìpòbà ló gé ẹsẹ̀ kó sàn sẹ́yàwó ó sàpá wọn ẹ̀wá tá ọlọ́gbà tó wọn mú ọmọ nínú kwádọ́ wọn. Ìjọba náà Etiosa TV ọbọkàn ò má rere màá wẹ̀ fún náà Etiosa TV ẹ̀fọ́dà ọ̀tàgé kóyọ̀ o Etiosa TV ìpọ̀nwẹ́ ọ̀sà rẹ̀ Etiosa ìpọ̀nwẹ́ ọ̀sà ẹ̀nà ìpọ̀nwẹ́ ọ̀sà àwẹ̀ mà o ìpọ̀nwẹ́ ọ̀sà ọ̀ọ́màṣẹ̀ ìpọ̀nwẹ́ ọ̀sà ògbẹ́ ibi ẹ̀dọ̀ wà á máa wọ̀ lórí wà á gbọ́n ìyá ọ̀gá pọ̀ bọ́ ẹ̀wò ìyá o tó bàmí ẹ̀yà ẹ̀nìnà píye bẹ́ẹ̀ nìnà kíye ẹ̀yà ìyá ọ̀pá màá kà bọ́ rẹ̀ ṣẹ́ṣẹ́bẹ̀ṣẹ̀ ọ̀rìà ìkì ọ̀pá ẹni ké orí dọ́lọ̀ yìí ọ̀rìà ìkì ẹ̀yà ni èmi náà máa wọ̀ ẹ̀ wọ́ àwọ̀ ẹ̀ wèrègbè wọ́n ní ọ̀rìà ìkì yẹbi no ma wo mai ori ehi no to na ma we me eni edo na kiye ke be ni edo na piye ma wa be won awa sota o ya be wa o agma re do ya we bi ni ma o ya wo tangbe ni ma ya afia kama ya ko ye duza no kwa o ga go salobo de Wednesday no de wa ma re be de Wednesday no wa la wa de Wednesday na do ye ebo ma ya tai na fia kama mu de na wo na do tangbe wa be ba o wa boge wa we baba do wa we ye do wa we ya do wa we fi de Wednesday no do o sa ya ba wa ya fe wa baba